Ìtàn tí mo fẹ́ kà ní òní yìí dá lórí pẹ́pẹ́yẹ àti àgbẹ̀ tí àkọlé rẹ̀ ń jẹ́ Àgbẹ̀ Pẹ́pẹ́yẹ. Olùkọ̀wé náà ni Martin Wardle. Olùyàwòrán ni Helen Oxenbury. Nígbà kan rí, pẹ́pẹ́yẹ kan ṣe orí burúkú láti gbé pẹ̀lú àgbẹ̀ kan tí ó yọ̀lẹ. Pẹ́pẹ́yẹ ni ó ń ṣe iṣẹ́. Àgbẹ̀ fi gbogbo ọjọ́ rọ̀gbọ̀kú. Pẹ́pẹ́yẹ fa màlúù wá láti orí pápá. Àgbẹ̀ nahùn, ṣé iṣẹ́ ń lọ? Pẹ́pẹ́yẹ dáhùn, quack. Pẹ́pẹ́yẹ ń gbé àgùntàn wá láti ilẹ̀ gíga. Àgbẹ̀ nahùn, ṣé iṣẹ́ ń lọ? Pẹ́pẹ́yẹ dáhùn, quack. Pẹ́pẹ́yẹ kó àwọn adìẹ jọ sínú ilé adìẹ. Àgbẹ̀ nahùn, ṣé iṣẹ́ ń lọ? Pẹ́pẹ́yẹ dáhùn, quack. Àgbẹ̀ ń sanra nítorí ó ń fi gbogbo ọjọ́ rọ̀gbọ̀kú. Bẹ́ẹ̀ ni iṣẹ́ àìsinmi ń sú pẹ́pẹ́yẹ. Ṣé iṣẹ́ ń lọ? Quack. 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 Ó rẹ pẹ́pẹ́yẹ. Ó ń tòògbé. Ó fẹ́ bú sẹ́kún. Àwọn adìẹ àti màlúù àti àgùntàn ń dààmú. Wọ́n fẹ́ràn pẹ́pẹ́yẹ. Nítorí náà, wọ́n ṣe ìpàdé lábẹ́ òṣùpá. Wọ́n sì ṣe ọ̀tẹ̀ fún àárọ̀ ọjọ́ kejì. Màlúù ní mùú. Àgùntàn ní bàá. Adìẹ ní kọ́kọ́kọ́. Ìyẹn náà sì ni ọ̀tẹ̀ wọn. Ó fẹ́rẹ̀ tó àfẹ̀mọ́jú. Oko náà sì dá rọ́rọ́. Màlúù àti àwọn àgùntàn àti àwọn adìẹ gba ilẹ̀kùn ẹ̀yìnkùlé yọ́ wọ inú ilé. Wọ́n yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ kọjá ọ̀dẹ̀dẹ̀. Wọ́n rọ̀ kẹ̀kẹ́ gorí àtẹ̀gùn ilé. Wọ́n fún pọ̀. Wọ́n ń yí ara kiri lábẹ́ ibùsùn àgbẹ̀. Ibùsùn bẹ̀rẹ̀ sí mì tìtì. Àgbẹ̀ tají. Ó nahùn, ṣé iṣẹ́ ń lọ? Ǹjẹ́? Mùú. Bàá. Kọ́kọ́kọ́. Wọ́n gbé ibùsùn àgbẹ̀ sókè. Ó bẹ̀rẹ̀ sí kígbe. Wọ́n gbé arúgbó àgbẹ̀ yẹn sọ síbí sọ sọ́hùn tí ó fi jábọ́ sílẹ̀ lórí ibùsùn. Ó sì fẹ́rẹ́gẹ. Màlúù àti àwọn àgùntàn àti àwọn adìẹ ń pariwo yíká. Mùú. Bàá. Kọ́kọ́kọ́. Gba ọ̀nà tóóró kọjá. Mùú. Gba àárín pápá. Bàá. Gun ilẹ̀ gíga kọjá. Kọ́kọ́kọ́. Kò sì padà wá láéláé. Pẹ́pẹ́yẹ jí. Ó ń rìn hẹ́bẹhẹ̀bẹ wọ inú àgbàlá. Ó ń retí àti gbọ́, ṣé iṣẹ́ ń lọ? Ṣùgbọ́n kò sí ẹnìkan tó sọ̀rọ̀. Nígbà náà ni màlúù àti àwọn àgùntàn àti àwọn adìẹ padà dé. Pẹ́pẹ́yẹ béèrè, quack. Màlúù ní mùú. Àgùntàn ní bàá. Adìẹ ní kọ́kọ́kọ́. Gbogbo ìtàn náà sì yé pẹ́pẹ́yẹ. Lẹ́yìn náà, wọ́n parapọ̀ múra ṣe iṣẹ́ lórí oko wọn. Báyìí nìtàn náà ṣe parí.